bàbá kí wàhálà má bàa dé ni mo ṣe kí ni mo ṣe tètè ránṣẹ́ pé torí alukurani ó sọ ọ̀rọ̀ ó ní ká sọ ọ̀tọ̀ bó tilẹ̀ wù kó korò tó wàlákà ọ̀nà mọ́ra níta alukurani wé nù bàbá sámọ́ parọ́ àdójútì ni ọmọ làwọn ọmọ tẹ́ bí àgbákan ni wọ́n mi sọmọ o àgbákan làwọn iye o mi sọmọ rárá tí àwọn ọmọ fi ojú mi rí lóde tá a lọ lọ́sẹ̀ tó kọjá ọlọ́ọ̀lọ́ yọ mí ẹ̀mí mi ò bá fẹ́ bọ́ wọ́n ti tó gbà yànda tẹ́yìn bá ti lówó lọ́wọ́ ẹ pé àwo wàá ṣe wòlímọ̀ fún ọlọ́dọ̀ tìyín ẹ nídìí láti wá ìhàn yín mọ́ ìbò ti ti rí kí n pè yín nù ṣùgbọ́n Rẹ̀bíkà kò jẹ́lé yìí ń lọ. àmọ́ àfà bí ọba nídìí obìnrin ìjà kú mólú. bàbá ó ti já kó mólú báyìí. What type of play is this? a ní ẹ máa kó wọn lọ ìfọmọ kéwú mọ́. kí ló ṣẹlẹ̀ gan. ẹ ṣàlàyé fún mi. wọ́n náà wọ́n fẹnura wọn ṣàlàyé. ẹ gbọ́ kí lẹ ṣe. bá mi sẹ́ni nǹkan tá a ṣe kò lọ fàáfà o kò lọ fàáfà rárá kò jẹ́ ẹ lọ́fà kankan. iṣẹ́ rí tó ṣẹlẹ̀ gan ni pé fánù tàntàn sókù la èmi rọra yí fánù sọ́dọ̀ tèmi torí pé orú mú mi rú ti fẹ́ pa mí mo fi tàn sọ́dọ̀ tèmi o bẹ́ẹ̀ ní tó ti dàbí rẹ̀ náà fánù kejì tí wọ́n plọ́ọ̀gì mo yọ kalẹ̀ wọ́n ìfẹ́ bá bàkì mi kí wọ́n ló wà níbẹ̀ táwa sọ́pá sí. ṣẹ́gbọ́n tí wọ́n wí ṣẹ́gbọ́n òkú tó ti jọ́ la ń pè tá a fẹ́ kírun sí lára pé kó má mọ ọrùn lẹ́ni tí ìṣẹ̀sìn rí. kẹ́ rí ọmọ tó bá dáa kò tí ẹ̀ sì sáyìn pé àwọn ọmọ eléyìí o àlùbáríkà kékeré tí ẹ̀ wá lára wọn tó jẹ́ kí èèyàn lè fi rówó ra sájà ṣáàjì fóònù nítorí wàhálà àwọn ọlọ́pàá ìyá wọn lọ́wọ́ bá máa bá a fi wàhálà tiwọn náà tún pa mí ló jẹ́ kí n ta square rẹ̀. sọ́dọ̀ àfà sọ́dọ̀ ti ní. àfà lẹ́mi power bank àbí àlẹ́mi àkùbé àmọ́ méjì ọ̀rọ̀ yìí ò gbẹ̀bẹ̀ mọ́ tẹ́ǹtì tẹ́ bá tẹ̀lé bàbá yín lọlé tẹ́ bá ti pa bàbá yín àbí tí bàbá yín bá ti papòdà ẹ pa fà àwa wà kí n tó kó bàbá yín lára. àfà àgbà wà láàyè wọ́n fún yín. ẹ pa wá dànù.